oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà tún kálukú fi ń mèkè àní kẹ́yìn náà mọ́ sáré ṣùgbọ́n ẹ̀sọ̀ ní kẹ́ fi ṣe torí Yorùbá ní ẹni tó bá sùn àbí ẹni bá dákẹ́ tààrẹ ó bá dákẹ́ 2026 ló ń bọ̀ lọ́nà yìí ló ń làwọn òwúlọ̀ kan ló kújọ́ mélòó yìí kí láfojúsùn tiyín náà fọdún 2026 kí ni ìpinnu yín tẹ́yìn tí ń gbèrò lé lórí pé ẹ fẹ́ jẹ́ àbẹ́ fẹ́ dà ní 2026 tí ọwọ́ yín yóò bá tí tó nǹkan ẹ má fi agídí fi gọ̀ǹgọ̀ fà o díẹ̀díẹ̀ ni o ẹ sì mọ́ ẹ bá fẹ́ dọ́gbọ́n sí ẹ̀kan àwọn oògùn kan wà tó jẹ́ wípé wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹ́ lé ní ẹ̀sọ̀ lẹ́rọ a máa fi gòkè ní ó máa mú kan wá fún yín tí ò sí wàhálà àánú tí ò sì ní sí wípé bóyá ó ní ìfàkọ́sàn kankan bóyá yóò dín ọjọ́ orí yín kù tàbí nǹkan kan ṣẹlẹ̀ nínú ayé yín tí ó wà máa dà yín láàmú. Àwọn oògùn wà ajẹ́ bí idán lóòótọ́ ẹ̀yin náà gbìyànjú ẹni tó mọ̀nà làábí léèrè ọ̀nà ẹni tó mọ̀nà ni ẹ sì tẹ̀lé bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́ ẹ fẹ́ bọrí ẹ fẹ́ bọfá ẹ̀yin náà fẹ́ jẹ́ kí ọrọ̀ ajé yín rú gọ́gọ́ sí ọjà yín ò tà ní ṣọ́ọ̀bù ẹ fẹ́ kó tà sí ẹ̀yin náà nípinnu kan tẹ́ ẹ fẹ́ dà ní 2026 ọdún tí ń bọ̀ ẹ jẹ́ kí ìpinnu yín ti máa lọ báyìí kérò yín ti máa lọ báyìí lágbára Ọlọ́run gbogbo wa láàdì dáadáa àní kánjú kú bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́ ẹ pe nọ́mbà wọn màá lo fọ́nrán wọn nísìnyìí ẹ jẹ́ káwa náà gbìyànjú inú ayé ṣùgbọ́n mọ̀jà sáré jù Saheed Òṣùpá ní sáré kò mọ̀ bá wáyé lásán rántí o kọ́lọ́hún ò dá ẹ lásán má dúró ayé gan ò dúró lásán àní sí lásán àní dààmú o ẹ jẹ́ àwa náà gbìyànjú ṣùgbọ́n ká mọ̀ sí kíni ká mọ̀ tún sáré jù o ká mọ̀ sáré jù o ọ̀pọ̀lọpọ̀ ló ti wọ́n gba ọ̀nà ìbùrú pilẹ̀ ọ̀la síbẹ̀síbẹ̀ náà kí ni ká fi wọ́n wé ká fi wé lálá tó ròkè tó jẹ́ pílẹ̀ ní bọ̀ àbí tí mo sọ sí yìí ẹ̀já sí níwọ̀n tó wọ̀n sí ẹ̀yin náà kàn sí bàbá ìjẹsìn. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹpẹ. Bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apẹ́ lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o sọ́dọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló ń lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fẹ́fì ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, kò ti ṣe bẹ́ẹ̀.